Peter Obi wọlé l'Àbújá àti Delta. Nígbà tí wọ́n ka ìbò ààrẹ nípínlẹ̀ Delta, olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Peter Obi ló jáwé olúborí. Nínú èsì ìbò náà tí olùṣàkóso ìbò ọ̀hún fún ìpínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Owunari George Weah kà jáde ló ti kéde pé gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀rí náà ló jáwé olúborí pẹ̀lú ìbò 2,200 àti ẹyọ kan 341,866 nígbà tí ẹni tó ṣe ipò kejì ìyẹn olùdíje fún ẹgbẹ́ PDP Atiku Abubakar ní ìbò 141 àti díẹ̀ 161,600. Ẹgbẹ́ APC ló wà nípò kẹta pẹ̀lú ìbò 190 àti díẹ̀ 90,183. Ìjọba ìbílẹ̀ 18 ni ẹgbẹ́ òṣèlú Labour ti rọ́wọ́ mú nígbà tí PDP mókè ní ìjọba ìbílẹ̀ 7. Bákan náà lọ̀rọ̀ rí lólú ìlú ilẹ̀ wa tó wà l'Àbújá. Ẹgbẹ́ òṣèlú Labour náà ló jáwé olúborí níbẹ̀. Nínú èsì ìbò tí olùṣe kò kárí ìbò náà kà 2,291 ó lé díẹ̀ 281,717 ní Obi ní. Ẹgbẹ́ òṣèlú APC tó wà ní ipò kejì ní ìbò 1,072 àti méjì lé díẹ̀ 90,902. Ìbò 1,064 àti díẹ̀ 79,199 ní ẹgbẹ́ PDP tó wà ní ipò kẹta ní tiwọn. Ní ìjọba ìbílẹ̀ 6 tó wà níbẹ̀ 4 ní ẹgbẹ́ òṣèlú Labour mú nígbà tí APC mú 2. Adéwùmí Adégòkè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.